Ẹ̀yin èèyàn lè wo lẹ́sẹ̀ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tèmi tí a gbọ́ ó tún yà wá lẹ́nu o. Wọ́n ní àǹtí wa wọ́n ní wọ́n pe bàbá àwọ̀ erin ńlá lórí ọ̀rọ̀ díò èyí tí kábíyèsí sáìn fún Queen Naomi. Wọ́n ní ẹ̀yin náà rántí ilẹ̀ tí a sọ fún yín wípé wọ́n rí precious stone lórí ẹ̀. So ìgbà tí wọ́n dẹ̀ pé àwọn tí wọ́n máa wá yẹ ilẹ̀ yìí wò, wọ́n ní láti sign contract pẹ̀lú kábíyèsí. Ìgbà yẹn la sọ fún yín pé Queen Naomi ń bínú tí wọ́n ní àwọn ò ní sign contract síbi tí kábíyèsí bá sign contract sí. Eventually wọ́n ṣáà ní pé contract yẹn wọ́n ti sign ẹ̀ fún Queen Naomi o, wípé kì í ṣe owó kékeré ẹ̀yin èèyàn lé. Bí a ṣe gbọ́ nìyẹn allegedly. Wọ́n ní bí àǹtí wa ṣe pè nìyẹn o lórí ọ̀rọ̀ ilẹ̀ yẹn, wípé kábíyèsí sign contract yẹn wọ́n padà sign ẹ̀ fún Queen Naomi, wípé ṣé ọmọkùnrin tí Queen Naomi bí náà kọ́ láwọn bí ni, tó jẹ́ pé gbogbo ìgbà ni kábíyèsí máa fún Queen Naomi ní nǹkan ńláńláńlá. Wọ́n ní kì í ṣe ọ̀rọ̀ kékeré léyìí. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé ìpàdé tí àwọn ẹbí Queen Naomi tó ń bá wọn ṣe ní Àkúrẹ́, àwọn àgbàlagbà ìdílé àwọn Queen Naomi wà ń bẹ̀. Wọ́n ní wọ́n ń bi kábíyèsí pé ọ̀rọ̀ tí àǹtí wa sọ wípé the king of his source, kí ló dé tí kábíyèsí ò respond sí ọ̀rọ̀ yẹn. Ṣé ẹ mọ̀ pé bí màmá Queen ṣe sọ náà nìyẹn pé kábíyèsí máa ń dákẹ́ lórí ọ̀rọ̀ àwọn olórí tó bá ń ṣe nǹkan tí ò dáa. Yípe kí ló dé tí kábíyèsí ò respond lórí ọ̀rọ̀ yẹn tó jẹ́ pé gbogbo nǹkan tí àwọn olórí bá ṣe àṣegbé ni. Wípé ọ̀rọ̀ tí àǹtí Wáyé sọ, kí ló dé tí kábíyèsí ò lè fọhùn lórí ẹ̀. Yípe kábíyèsí dákẹ́. Yípe ìtorí pé kábíyèsí dákẹ́ tí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀, òun ló fi ń gbé ìgbésẹ̀ tó ń gbé, tó tún fẹ́ máa lé ọ̀rọ̀ pé òun fẹ́ gba ẹ̀tọ́ ọmọ tiẹ̀ báyìí. Nǹkan tá a gbọ́ nìyẹn ẹ̀yin aráalé. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n kí ẹ̀yin aráalé pé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, ten like, ten share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lè à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Bí a ṣe gbọ́ nìyẹn ẹ̀yin aráalé, tí wọ́n ní kí ló dé tí àǹtí wa tí wọ́n ń gbé ìgbésẹ̀ yìí, yípe ṣé wọ́n ń bá Queen Naomi ṣe orogún ni. Nítorí pé Queen Naomi bímọ ọkùnrin, ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí wá ọmọkùnrin kiri tí tẹ́ fi bímọ ọkùnrin. A jọ fún yín, a bá yín yọ̀ ẹ̀pẹ̀ bímọ ọkùnrin. Ṣùgbọ́n kí wá ló dé tó jẹ́ pé nítorí ogún èyí lẹ wá ń lé. Ẹ ń bínú pé kábíyèsí ń fún Queen Naomi àtọmọ wọn ní assets. Wọ́n ń fún wọn nílé, wọ́n ń fún wọn nílẹ̀, wọ́n ń fún wọn gbogbo ẹ̀. Ẹ fẹ́ máa fi gbága pẹ̀lú Queen Naomi. Ẹ mọ̀ pé orí tí oníkálukú mú wáyé orí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Wọ́n ní wọ́n pe kábíyèsí, wọ́n sọ fún kábíyèsí allegedly bá ṣe gbọ́ o, wípé kí ló dé tí kábíyèsí
tí wọ́n máa sign contract yẹn fún Queen Naomi. Wọ́n ní bàbá wa ní ṣé ọ̀rọ̀ tó fẹ́ bá wọn sọ lórí fóònù yẹn tó fi pe àwọn. Wọ́n ní bàbá wa ní nǹkan tó bá wu àwọn làwọn lè sign fún Queen Naomi. Kò sí èèyàn kankan tó máa question authority àwọn. And it's true because ilẹ̀ yìí wọ́n ti pe gbogbo yín sí gbogbo yín lẹ́ẹ̀fẹ̀. Ẹ̀fẹ́ lẹ̀ nílé Ifẹ̀ o. Ẹ̀fẹ́ lẹ̀ nílé Ifẹ̀ o. Kí lẹ fẹ́ máa gba pé kábíyèsí ò ríbi tó dára lẹ̀ sí. Ó wá jẹ́ ilé Ifẹ̀. Queen Naomi gbalẹ̀ yẹn. Nítorí ẹ wá ti rí pé wọ́n rí precious stone lórí ilẹ̀ yìí. Gbogbo yín ẹ wá ń pariwo. Ẹ ń rojọ́. Ẹ ń ṣe meeting. Ẹ ń wá oríṣiríṣi nǹkan. Ṣé ẹ̀yin ò mọ̀ pé ẹni tí Ọlọ́run bá ti gbé ga ó ló gbé ga? Ẹni tí Ọlọ́run bá fẹ́ bless ló fẹ́ bless. Gbogbo wa kan wá sáyé ni Ọlọ́run ti mọ̀ ẹni tó máa lówó nínú wa. Ọlọ́run dẹ̀ ti mọ̀ ẹni tí ó máa lọ́lá nínú wa. Ṣùgbọ́n ká máa lé nǹkan tí ò sọnù kiri wàhálà ni o. Wàhálà gidi ni. Ká dẹ̀ fẹ́ máa bá ẹlòmíì fi gagbága ipe nǹkan tẹ́ni ṣe lèmi náà fẹ́ ṣe. Tí ò bá ṣe nǹkan tọ́lọ́run yàn mọ́ yàn ńkọ́. Ilé ayé ilé asán ni. Ẹsẹ̀ mẹ́fà ni gbogbo wa la mú wá sáyé eruku dẹ̀ ni wá gbogbo wa dẹ̀ máa padà dé erùpẹ̀ ni. Kí la wá ń lé kiri? Ẹni tó kọ́ gbogbo ilé 100 sí oríṣiríṣi state nígbà tó bá máa kú tó bá tiẹ̀ wá ní kọ́síọ̀n sínú ilé ṣé bí ilé ẹyọ kan nínú ẹ̀ náà ni wọ́n á sin sí. Ẹni tó fi gbogbo ayé tó fi to góòdù jọ tó fi gbogbo ayé tó fi to pọ́ọ̀sì jọ àti bàtà tá à ń ka bàtà tá à ń ka bóyá bíi 500,000 shoe àti 500,000 purse tẹ́ni yẹn bá máa kú ẹyọ kan nú ẹ̀ kò máa ní mú lọ sọ́run. Ẹ̀yin èèyàn mi ilé ayé ilé asán mà ni. Queen Naomi kò nu pálásì fún yín ẹ̀ẹ́dẹ̀ ní fọkànbalẹ̀. Queen Naomi yọ̀ǹda pálásì fún yín ẹ̀ máa ní fọkànbalẹ̀ ẹ̀ máa ń wá nǹkan tí ò sọnù kiri. Ẹ̀yin èèyàn lé ẹ rí pé ilé ayé yìí ó lágbára. Wọ́n ní bí kábíyèsí ṣe sọ̀rọ̀ sí nìyẹn pé kó má ever báwọn sọ̀rọ̀ ọ̀rọ̀ báyẹn mọ́. Òun kọ́ ló máa sọ nǹkan táwọn máa ṣe fún un. And it's true. Ẹ máa control kábíyèsí. Ṣé kábíyèsí ò lè take decision tó fẹ́ fúnra wọn ni? Ẹ̀yin èèyàn lé tá bá wá ń sọ pé Queen Naomi kò nu palace ó ní nǹkan tán rí. Ara nǹkan tán rí nì. Ṣùgbọ́n èmi ò lè ní kó gbénu palace yẹn tí ò bá sí security o. Ṣùgbọ́n kó má kọ ọkọ wọn. Nǹkan tí èmi advice wọn fún ni ẹ̀ kó má kọ kábíyèsí. Ṣùgbọ́n tí ò bá sí security royal mansion wà ńbẹ̀ tán lè wà ńbẹ̀ náà tán lè gbé. Nítorí àwọn olórí competition ni wọ́n náà ń ṣe nínú palace bàbá wẹ̀rin ńlá. Wọ́n ní competition upon competition náà ń ṣe o. Wọ́n ní wọn ò dẹ̀yìn nínú competition. A máa rí ibi tí ó máa já sí. Gbogbo nǹkan tẹ́ ń ṣe a máa rí ibi tó máa já sí. Ẹ̀yin èèyàn ọlé kò ní jù báyìí lọ. Ṣókí báyìí ni ọbẹ̀ oge. Mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, mo dúpẹ́ lọ́wọ́ obìnrin, mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé, mo dúpẹ́ lọ́wọ́ àgbàlagbà. Gbogbo etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di. Ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe like kò ní kan ìsàlẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run. Gbogbo ẹ̀yin ó subscribers mo kí yín, ẹ̀yin ni ó subscribers ẹ káàbọ̀. Gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ ṣeun. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV ń kí yín o.